الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، اللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إليني تسوج في مجال إذا لك إليكج التي ترى تحفة الأولاد في توحيد رب العباد. الباب الثالث شبت لك تراي أفكر قرني باب أقسام التوحيد. باب أقسام التوحيد. باب أقسام التوحيد فاني ينقسم التوحيد في الإسلام إلى ثلاثة من الأقسام. أولها التوحيد في العبادة، وهو أهمها به الشهادة، وركنها النفي مع الإثبات، فاعلم هداك الله للثبات. وحقها الولاء والبراء، والكفر بالطاغوت يا أبناء. فليس غير الله يستحق عبادة، والله فهو الحق. وكل ما يحبه ويرضى عبادة، إن سنة أو فرضا، كالنذر والذبح وكالدعاء، والبر والخوف مع الرجاء. وبالربوبية قسم آخر، بأنه للخلق رب فاطر. والثالث الأسماء والصفات، سبيله التنزيه والإثبات. فالله فوق عرشه قد استوى، ووجهه في جنة الخلد يرى. في ثلث الليل الأخير ينزل، يعطي يداه كرما من يسأل. كلامه القرآن من صفاته، كعلمه وسمعه حياته. وكل وصف جاء في القرآن، أو صح عن نبيه العدنان، نثبت معناه بغير كيف، وغير تعطيل وغير زيف. إليني الأبيات أفاني ينقسم التوحيد في الإسلام. باب أقسام التوحيد تمارن في chapter ilé tó ń sọ̀rọ̀ nípa àwọn ìpín tawhid, àwọn ọ̀nà tí tawhid tí ó pín sí. فاني ينقسم التوحيد في الإسلام. توحيد nínú Islam ó pín إلى ثلاثة sí ọ̀nà mẹ́ta من الأقسام nínú àwọn ìpín. So توحيد nínú Islam ó pín sí ọ̀nà mẹ́ta. أولها التوحيد في العبادة، وهو أهمها به الشهادة. على كوكوري وني التوحيد في العبادة، شيشي الله سبحانه وتعالى لا سو نبي جسيره. ثم إليني كوي كما بي جسين فلني كاكا تياتسي الله سبحانه وتعالى. يكوي بي جسين تبانشي الله سبحانه وتعالى نكا وني أما شيفون أني شيفون ألومي أن ما gbé ìjọsìn yìí fẹ́ni kankan tó tayọ Allahu subhanahu wa ta'ala. A máa jọ́sìn fún pẹ̀lú àwọn oríṣiríṣi ìjọsìn eléyìí tí ó wà, tí a fọ́ padà mẹ́nubà àwọn díẹ̀ nínú rẹ̀. Wa huwa ahammuha bihi shahada. So tawhid alákọ̀ọ́kọ́ yìí tí ṣe tawhidu al-ibada, òun ló fi ń ṣe pàtàkì jù nínú àwọn oríṣi tawhid mẹ́tẹ̀ẹ̀ta tá fà sọ́kú wa. So òun sì ni ibẹ̀ láti máa ń sọ ṣahada, pé ṣahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah, àti pé òun ni tafsiru ma'na shahadati an la ilaha illallah. Àlàyé ló jẹ́ fún la ilaha illallah tá máa ń ṣe. La ilaha illallah muhammadun rasulullah sallallahu alaihi wasallam tá máa ń sọ. Ìtumọ̀ rẹ̀ ni pé kíni? Ká máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo. Kama Joseph kami tuyatosi Allah subhanahu wa ta'ala. Allah jalla wa ala òun nìkan ni ìjọsìn tọ́ sí. Ìjọsìn ò tọ́ sí ẹlòmíì
tí ó yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala. فلين فاني وركنها النفي مع الإثبات فاعلم هداك الله للثبات. توحيد لك كي شهادة إليتي أصيب إجاسوني إتماري لا إله إلا الله إتماري ونكوي كما جسف الله سبحانه وتعالى نكسسو كما جسف كامي طياتسي الله سبحانه وتعالى. So shahada iwani wani pé wa ruknuha orígun rẹ̀ ẹni pé ó ní pillars, ó ní pillar méjì. An-nafyu ma'al ithbati, an-nafyu ní pé ká kọ́kọ́ mú nǹkan kúrò, ká kọ́kọ́ negate nǹkan, ma'al ithbat pẹ̀lú ká fi nǹkan rinlẹ̀, ká mú nǹkan kúrò ká fi nǹkan rinlẹ̀. Kí la mú kúrò? Òun ni nafyu istihqaqi al-uluhiyyati عن غير الله عز وجل. Oni kí a mú kúrò ìlẹ́tọ̀ ìjọsìn, ká mú kúrò fún gbogbo tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. Gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí Allah jalla wa ala, a gbọ́dọ̀ ṣe nafiu ìjọsìn kúrò lọ́dọ̀ wọn, a gbọ́dọ̀ mú ìjọsìn kúrò fún wọn pé àwọn èyí wọn lẹ́tọ̀ sí ìjọsìn. Allah subhanahu wa ta'ala nìkan òun ni ó lẹ́tọ̀ sí ìjọsìn. So eléyìí ni orígun aláwọ̀kan nù àwọn orígun la ilaha illallah. So eléyìí ni la ilaha ọ̀ṣàn aláwọ̀kan eléyìí nafiyu istihqaqi al-ibadati an ghayri Allah amma siwa Allah. Ká mú ìlẹ́tọ̀ sí ìjọsìn, ká mú kúrò fún gbogbo tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala pé gbogbo àwọn kan yìí wọ́n lẹ́tọ̀ sí ìjọsìn. Yálà Ògún ni, yálà òòṣà ni, yálà ẹbọ ni, yálà Jésù ni, yálà Ànábì ni sallallahu alayhi wa alihi wa sallam. Gbogbo wọn yìí wọ́n lẹ́tọ̀ sí ìjọsìn. Gbogbo tó bá ti yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wọ́n lẹ́tọ̀ sí ìjọsìn. Ma'al ithbati orígun ẹlẹ́kejì náà ilé wọ́n ní pé ithbatu istihqaqi al-uluhiyyati lillahi azza wa jalla wahdah. Ká fi lẹ́tọ̀ sí ìjọsìn ká fi rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala nìkan sọ pé òun nìkan lẹ́tọ̀ sí ìjọsìn. Eléyìí ni ìtumọ̀ illa Allah tàmán sọ. La ilaha ìtumọ̀ rẹ̀ pé a mú ìjọsìn kúrò fún gbogbo àwọn nǹkan tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. Illa Allah a wá fi rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo. Méjèèjì yìí òun ni ruknu la ilaha illallah, òun ni orígun la ilaha illallah. An-nafyu ma'al ithbat, an-nafyu ma'al ithbat. So tawhid yóò sì lè lálàáfíà tí ó bá ti sí nǹkan méjèèjì yìí, tí ó bá ti sí ní ibẹ̀. Afáwani wa haqquha al-wala'u wal-bara'u wal-kufru bit-taghuti ya abna'u. Shahada yìí wá ní la ilaha illallah yìí ó ní àwọn huquq, ó ní àwọn ìwọ̀ tí ó tóbi, ó ní àwọn ìwọ̀ tó tóbi lọ́rùn wa tí pé a gbọ́dọ̀ máa ṣe lẹ́yìn ìgbà tá bá ti nígbàgbọ́ sí la ilaha illallah yìí tá ti ń sọ lẹ́nu tá sì fi ń ṣiṣẹ́. Nínú àwọn iṣẹ́ tá a máa fi ṣe tó ń bùkátà sí tí pé dandan ni òun ni al-wala'u wal-bara'. Aláwọ̀kan bẹ̀ ni al-wala'u wal-bara' wa haqquha al-wala'u wal-bara'u. Alákọ̀ọ́kọ́ rẹ̀ òun ni alwala. Alwala òun ni pé àwọn mùsùlùmí a gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ sí wọn, a máa kún gbogbo mùsùlùmí lọ́wọ́ níbikíbi tí wọ́n bá ti wà. Bí tá bá ti lè kún wọn lọ́wọ́ pẹ̀lú ọwọ́ wa a kún wọn lọ́wọ́ ńbẹ̀, bí tá bá ti lè kún wọn lọ́wọ́ pẹ̀lú ahọ́n wa a kún wọn lọ́wọ́ ńbẹ̀, bí tá bá ti lè lo ara wa a fi bá wọn ṣiṣẹ́, a fi kún wọn lọ́wọ́ a ṣe. Bí tó bá jẹ́ pé àdúrà lásán iná ní alágbára láti máa ṣe bí àwọn oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí láwọn oríṣiríṣi ààyè Palestine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Alágbára láti sọ pé nǹkan ìjà kan la fẹ́ kó jáde tá lọ fi bá wọn jà lọ́hùn, tá lọ fi support wọn. So lẹ́yìn pé tá bá fẹ́ lọ dẹ́mi wa lógbòdò lókù, tá lọ waste ẹ̀mí ara wa. So tó bá ti wá rí bẹ́ẹ̀ nǹkan a gbọ́dọ̀ máa gbàgbé wọn nínú dùá wa, a gbọ́dọ̀ máa gbàgbé wọn nínú àdúrà. A máa ṣe àdúrà fún wọn ní gbogbo ìgbà kí Allahu jalla wa ala ó kún wọn lọ́wọ́ kí ó ràn wọ́n ṣe lórí àwọn ọ̀tá. So haqqu aláwọ̀kan náà àwọn huququ shahadati an la ilaha illallah iná ilé alwala. Ká máa nífẹ̀ẹ́ sáwọn mùsùlùmí, ká máa kún wọn lọ́wọ́ gbogbo àwọn tó bá ti ń sọ la ilaha illallah Muhammadun Rasulullah wọ́n sì ń dúró tí lódodo
wọn kì í ṣe mùnáfìkì a ṣe kí ni a máa kún wọn lọ́wọ́ a máa ràn wọn lọ́wọ́ a máa nífẹ̀ẹ́ wọn. ẹlẹ́ẹ̀kejì ni albara'u a bọ̀ pa bọ́sẹ̀ kúrò lára gbogbo àwọn tí wọ́n bá ti jẹ́ ọ̀tá la ilaha illallah tí wọ́n nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala a bọ̀ pa bọ́sẹ̀ kúrò lára wọn a ní nífẹ̀ẹ́ sí wọn a ní bá wọn ṣe gbogbo àwọn kèfèrí pátápátá a bọ̀ pa bọ́sẹ̀ kúrò lára wọn a ní nífẹ̀ẹ́ sí wọn. ìbáṣe tá à ń sọ ní ìbáṣe pé èèyàn wà nífẹ̀ẹ́ sí wọn èèyàn mú wọn lọ́rẹ́ ayò àní wọn bẹ́ẹ̀ ikú bóyá àní rajà lọ́dọ̀ wọn kọ́ ikú bóyá àní tajà fún wọn kọ́ ikú bóyá wọn ní gbélẹ́gbẹ̀ẹ́ wa àbí àní gbé pẹ̀lú wọn kọ́ ṣùgbọ́n pé ìbáṣe tí ó máa túmọ̀ sí pé à ń kún wọn lọ́wọ́ lórí ẹ̀sìn wọn à ní nífẹ̀ẹ́ sí ẹ̀sìn wọn eléyìí agbọ́dọ̀ bọ́kọ́ bọ́sẹ̀ kúrò ń bẹ́ẹ̀. wọ́n gbọ́dọ̀ sọ pé ọdún kan báyìí làwọn fẹ́ ṣe káwá kún wọn lọ́wọ́ ń bẹ̀ ọdún eégún ọdún orò àwọn oníṣẹ̀ṣe tí agbára wọn tó tún wá pé aburú wọn tó dìde tó pọ̀ sí ní ẹnujọ́ mẹ́ta yìí so a gbọ́dọ̀ jẹ́ kó yé wọn pé mùsùlùmí là wà ara lè la ilaha illallah muhammadun rasulullah là wà nínú àwọn kan tí la ilaha illallah tó ń pèpè sí òun ni pé kí ni kí n bọ́ kọ́ bọ́sẹ̀ kúrò lára yìí kí n má bàa yín ṣe lórí ẹ̀sìn yìí kí n má nífẹ̀ẹ́ sí yín tó bá ti ń tayọ kíkí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ó ti tán a fẹ́ rajà ẹ fẹ́ rajà bí yóò ṣe rí náà ní eléyìí. ẹlẹ́ẹ̀kẹta nínú rẹ̀ wal kufru bit taghut ya abna'u àti máa ṣe kèfèrí sí at-taghut ẹ̀yàn ọmọ mi ẹ tẹ́tí ẹ gbọ́ mi. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìwọ la ilaha illallah ní al-kufru bit-taghut ṣíṣe kèfèrí sí at-taghut. at-taghut òní gbogbo tí wọ́n bá ti ń jọ́sìn fún yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala yóò ṣe kèfèrí sí àwọn nǹkan yìí. Allah subhanahu wa ta'ala ní la ikraha fi ddini qad tabayyana ar-rushdu min al-ghayy faman yakfur bit-taghut wa yu'min billahi faqad istamsaka bil-'urwati al-wuthqa ìtafẹ́ ló ń bẹ ní faman yakfur bit-taghut Allahu ní ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí sí taghut ọkọ̀ fi bẹ̀rẹ̀ wa yu'min billah tó wá nígbàgbọ́ sí Allahu àrí ìtumọ̀ la ilaha iná ilé la ilaha òní faman yakfur bit-taghut ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí sí taghut tí ò nígbàgbọ́ sí illa Allahu ní wa yu'min billah tó wá nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala ìtìrí an-nafy wal-ithbat nìyẹn faqad istamsaka bil-'urwati al-wuthqa ìrẹ́ni báyìí ló di okùn tó yìí mú yẹn la ilaha illallah ẹni tó fi la ilaha illallah tó fi onílẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ iná ni irú yẹn báyìí. ẹsẹ̀ orin nọ́mbà 16 afáwa ni falaysa ghayrullahi yastahiqqu ibadatan wallahu fawqa al-haqqi wallahu fahuwa al-haqqu falaysa ghayrullahi yastahiqqu ibadatan wallahu fahuwa al-haqqu. ẹ̀yìn tó máa shahadat an la ilaha illallah òun ni pé kò sẹ́ni kankan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn falaysa ghayrullahi ẹnikẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala laysa yastahiqqu ibadatan kò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn kankan kò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn kankan gbogbo táwọn èèyàn ń jọ́sìn fún tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ìjọsìn èké iná ni wọ́n ń jọ́sìn fún wa wallahu fahuwa al-haqqu Allah subhanahu wa ta'ala nìkan ni ìjọsìn tiẹ̀ ló jẹ́ ìjọsìn tó tọ́ tó wọlé nínú ẹ̀sìn òun ni ìjọsìn Allah subhanahu wa ta'ala nìkan dhalika bi anna Allaha huwa al-haqq wa anna ma yad'una min dunihi huwa al-batil bí Allah subhanahu wa ta'ala sọ pé àwọn nǹkan táwọn yẹn ń jọ́sìn fún tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ìbàjẹ́ ni wọ́n jọ́sìn fún wọn. Allah subhanahu wa ta'ala òun ni òdodo òun ni ìjọsìn rẹ̀ ló jẹ́ ìjọsìn òdodo òun nìkan òun ni al-ma'budu al-haqq aw al-ma'budu bil-haqq. lẹ́yìn náà ẹsẹ̀ orin 17 Allah àfáàní wa kullu ma yuhibbuhu wa yarda ibadatun in sunnatan aw farda. gbogbo tí Allah subhanahu wa ta'ala tó bá ti nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí ìbáadà ìjọsìn ní nǹkan náà. so eléyìí ni definition ìjọsìn tó máa sọ pé kí ni definition ìjọsìn kí ni ta'rifu al-ibada a sọ pé al-ibada ismun jami'un li kulli ma yuhibbuhu Allah wa yardah
min al-aqwali wal-a'mali adh-dhahirati wal-batina. Orúkọ kan ni ìjọsìn, ìbádà tẹ́rí orúkọ kan ni tó kó sínú gbogbo tí Allah subhanahu wa ta'ala tó nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí nínú àwọn ọ̀rọ̀, nínú àwọn iṣẹ́, èyí tí à ń ṣe hàn ní àbí èyí tí à ń ṣe ní kọ̀kọ̀. Eléyìí náà ń pè ní al-ibada. Wa kullu ma yuhibbuhu wa yarda, gbogbo tí Allah tó bá ti nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí, ibadatun, ìjọsìn ní nǹkan náà. Ìjọsìn ní bó láṣẹ mọ̀ kí Allah subhanahu wa ta'ala yọ́nú sí nǹkan yìí. Wọ́n náà ń pè kó fi pa wá láṣẹ, gbogbo tó bá ti fi pa wá láṣẹ ìjọsìn ni. Gbogbo tó bá ti Allah subhanahu wa ta'ala tó bá ti fi pa wá láṣẹ pé ẹ máa ṣe nǹkan yìí, káyọ̀ lọ mọ̀ pé ìjọsìn ní nǹkan náà, kò sọ̀rọ̀ méjì lórí rẹ̀. Ìjọsìn ni, ìjọsìn ni. In sunnatan aw farda, kódà kó jẹ́ sunna àbí farida. Pé sunna ní nǹkan yẹn, pé á nafila lẹ́yìn salat, karùn-ún pákó, karùn-ún síwájú, ìjọsìn ni. Lókùngbà tó bá jẹ́ pé Allah subhanahu wa ta'ala ló fi pa á láṣẹ, àbá nabi sallallahu alayhi wa ala alihi wa sallam, Allah fi pa á láṣẹ lórí ahọ́n nabi sallallahu alayhi wa sallam, ìjọsìn nìkan náà. Yálà ó jẹ́ sunna ni àbí fard, ó jọ́ràn yẹn. Àwọn ni máa béèrè, tàbá gbé kí Allah subhanahu wa ta'ala sọ nǹkan, kò bá mú ká máa sọ pé ṣé sunna ni àbí wájib. Àwọn sàhábà wọn kì í béèrè nǹkan yìí. Wọ́n bá ti gbọ́ pé Allah subhanahu wa ta'ala sọ pé nǹkan báyìí, wọ́n á lọ ṣe imtathalu mubasharatan, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe. Wọ́n á gbọ́ pé Ànábì sallallahu alaihi wasallam ó sọ nǹkan báyìí, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe. Wọ́n ní ẹ̀ṣẹ̀ máa béèrè pé ṣé sunna ni àbí kì í ṣe sunna. Lẹ́yìn náà fáwọn mú àwọn oríṣi ìjọsìn kan wá. Wọ́n mú àwọn oríṣi ìjọsìn wá lẹ́yìn ìgbà tí wọ́n sọ pé ogun tí Allah subhanahu wa ta'ala tó bá ti nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí ìjọsìn ni. Wọ́n á sáìtà àwọn àpèjúwe kọ̀ọ̀kan. Wọ́n ní kan-nadhri wa-dhabhi wa kad-du'a'i wal-birri wal-khawfi ma'a ar-raja'i. Kan-nadhri, gẹ́gẹ́ bí an-nadhru, kí ẹ jẹ́jẹ́ pé tí nǹkan báyìí bá ṣe, máa ṣe nǹkan báyìí fún Allah subhanahu wa ta'ala. Sílẹ̀ náà ń pè ní an-nadhru. Kí èèyàn làbọ̀ rẹ̀ yẹn lọ́rùn tí Allah subhanahu wa ta'ala tí ó làbọ̀ yẹn lọ́rùn nípìnlẹ̀. Ẹ sọ pé àti bá fi lè pass exam mi, máa gbààwẹ̀ ọjọ́ kan fún Allah subhanahu wa ta'ala. Àwẹ̀ ọjọ́ kan yẹn, a rí pé kì í ṣọ̀ràn yẹn lórí ẹni yìí tẹ́lẹ̀, òun ló sọ́dọ̀ ọ̀ràn yẹn lé rẹ̀ lórí. Kì í ṣàwẹ̀ Ramadan, kì í ṣe àwẹ̀ ipa fẹ́ san Ramadan. Ṣùgbọ́n àwẹ̀ tó jọ́ràn yẹn yàtọ̀ sí Ramadan, òun ni an-nadhru. Ọ̀ràn yẹn ni àwẹ̀ yẹn ti dọ̀ràn yẹn lé lórí. Ó gbọ́dọ̀ mú ṣẹ. Ó gbọ́dọ̀ ṣe kí ni? Ó gbọ́dọ̀ mú ṣẹ. So gẹ́gẹ́ bí hadith, ẹnìkan sọ fún Ànábì sallallahu alaihi wasallam, Ọlọ́run ṣe nadhru pé òun fẹ́ pa ẹran láyè kan. Ànábì wá bí pé ṣé àyè tó ti fẹ́ pa ẹran yìí tí ó ń jẹ́ Buwana yìí, ṣé òòṣà kan wà ń bẹ táwọn kèfèrí máa ń sìn bẹ̀ láyé jahiliya ni? Rárá. Ó ní pé rárá. Okay, ṣé wọ́n máa ń ṣe ọdún wọn bẹ̀? Ṣé ìdù kan wà ń bẹ tí wọ́n máa ń ṣe níbẹ̀ lọ́dọọdún? Ànábì ní rárá. Sàhábì yẹn sọ pé rárá, kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Ànábì wá sọ pé awfi bi nadhrik, lọ pé ẹ̀jẹ́ rẹ̀ tó ṣe yìí, ìlérí rẹ̀ tó ṣe yìí lọ pé. Lókùngbà tí ó bá ti sí haramu níbẹ̀, ìyẹn ṣe kí ni? Ìyẹn ó pé ìlérí yẹn, ìyẹn ó ṣe. So kan-nadhri, an-nadhru náà lè kí ẹ lábọ̀ rẹ̀ yẹn lọ́rùn tí ó kì í ṣe ọ̀ràn yẹn lóyìn lọ́rùn. So nǹkan yìí ìjọsìn ni o. Allah subhanahu wa ta'ala ó yin àwọn ẹrú rẹ̀ kan nínú al-Qur'an, nínú suratul insan. Ó yin wọn àwọn ibadullah, aynan yashrabu biha ibadullah. So àyà tó tẹ̀lé wá sọ pé yufuna bin-nadhr. Ẹ̀yìn tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún wọn ni pé kí ni? Wọ́n máa ń pé nadhru wọn, ẹ̀jẹ́ wọn tí wọ́n bá ṣe, wọ́n máa ń pè. Ìlérí tí wọ́n bá ṣe fún Allah subhanahu wa ta'ala pé àwọn ó ṣe nǹkan báyìí, tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sáwọn, wọ́n máa ń ṣe kí ni? Wọ́n máa ń mú ṣẹ. Wa-dhabhi, bákan náà pípa ẹran, dídùn nǹkan, fífi ọ̀bẹ sí nǹkan lọ́rùn láti ta ìjẹ sílẹ̀. So eléyìí ìjọsìn ni o. Jẹ́ bá ṣe rí wípé a máa ń pa ẹran lọ́jọ́ iléyá, a máa ń pa ẹran àkíkà tàbá bímọ. Gbogbo àwọn eléyìí ìjọsìn náà ni. A pa ẹran láti fi ṣe èèyàn lálejò. So eléyìí nǹkan tó dáa ni. Iná àwọn nǹkan tó dáa. Iná ni ìjọsìn náà sì ní tí a bá ní àníyàn pé ẹ fẹ́ ṣe ikramu ad-dayf. Ẹ̀sìn wa ló pa á láṣẹ pé ká ṣe kí ni? Ká pọ́n àlejò lé. So a wá pa ẹran láti fi pọ́n àlejò lé, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀.
ṣùgbọ́n ìpa ẹran eléyìí tó jẹ́ ìjọsìn òun ni pé n ta fẹ́ fi wá súnmọ́ n ta fẹ́ pa ẹran fún. So tá bá pa ẹran láti fi wá súnmọ́ Allah subhanahu wa ta'ala, so ìjọsìn ni nǹkan tá a ṣe yẹn. Kí ẹ wá máa ṣe nǹkan yìí láti fi wá súnmọ́ nǹkan mi, ìyẹn fẹ́ ta ìjẹ sílẹ̀ láti fi wá súnmọ́ nǹkan mi tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. Eléyìí in tí èèyàn ṣe yẹn, ìyẹn tí mo rogún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ni. Gẹ́gẹ́ tó ń lọ pa ẹran tó lọ ń ta ìjẹ sílẹ̀ fún àwọn àlùjànnú pé kí wọ́n má máa disturb wa nínú ilé ta ẹ̀ṣẹ̀ kó dé. So eléyìí nǹkan tí ó tọ́ iná ni. Àbẹ́yẹn ra mọ́tò tuntun wá ta ìjẹ sílẹ̀ wá fi yí gbogbo gíláàsì ó fi yí gbogbo táyà mẹ́rẹ̀ẹ̀rin láti fi ṣọ́ kúrò níbi ojúkójú. Eléyìí ìmúrogún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala iná ni eléyìí níbi ìjọsìn, torí pé Allah subhanahu wa ta'ala nìkan la máa ń ta ìjẹ sílẹ̀ fún láti fi wá àsùnmọ́ rẹ̀. Wa kad-du'a'i, bákan náà gẹ́gẹ́ bí àdúà. Àdúà ní ìjọsìn náà ni. Anabi sallallahu alaihi wasallam sọ pé ad-du'a'u huwa al-ibadah. Àdúà tẹ̀rí yẹn òun gangan ní ìjọsìn. Ad-du'a tẹ̀rí yẹn òun gangan ní ìjọsìn. So bákan náà Allah subhanahu wa ta'ala ni wa qala rabbukum ud'uni astajib lakum. Olúwẹ̀lẹ́dàá yín ó sọ pé ud'uni ẹ máa pè mí màá máa dá yín lóhùn. Innal ladhina yastakbiruna 'an 'ibadati sayadkhuluna jahannama dakhirin. Dájúdájú àwọn tí wọ́n máa ń gapá wípé àwọn ní pé Allah ń táwọn, àwọn ní ṣàdúrà ń táwọn. Ẹni tó bá ti bá ọ̀rọ̀ tiẹ̀ débi, Allah subhanahu wa ta'ala ni sayadkhuluna jahannama dakhirin. Wọ́n á wọnú jahannam. Allah subhanahu wa ta'ala yóò mú wọn wọná iná jahannam dakhirin ay saghirina mudhallalin. Yóò mú wọn wọ lẹ́ni yẹpẹrẹ, lẹ́ni tí ò ní jámọ́ kankan, kódà kó jẹ́ olówó ayé, kó jẹ́ ni tó tóbi dáadáa lọ́dọ̀ àwọn èèyàn. Tí ó bá kí fi ń ṣàdúrà kó máa bẹ Allah subhanahu wa ta'ala, ìrẹ́ni bẹ́ẹ̀ kọ́ ẹni yẹpẹrẹ iná ni. Yóò padà wọná lẹ́ni yẹpẹrẹ iná ni. Lẹ́yìn afáwa ní walbirri walkhawfi. Walbirr wọ́n ní máa ṣe dáadáa. Máa ṣe dáadáa. So àdúà ká tó kúrò ń bẹ̀ wọ́n ní pé ìyẹn máa pe Allah subhanahu wa ta'ala nìkan. Ẹni tó bá ti ń pè lómi tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala tó ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀, ìrẹ́ni bẹ́ẹ̀ kọ́ ó ti ń mórogún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala níbi ìjọsìn rẹ̀. Bákan náà albirru walbirri, so mi máa ṣe dáadáa, mi máa ṣe dáadáa sí àwọn èèyàn. Ìjọsìn náà ni eléyìí náà, nínú àwọn ìjọsìn náà ni. Wal khawfi, bákan náà ìbẹ̀rù, mi máa bẹ̀rù Allah subhanahu wa ta'ala. Òun ni kàlá máa ń bẹ̀rù ní ìbẹ̀rù eléyìí tí yóò mú yàn, ìbẹ̀rù eléyìí tí yóò mú yàn sọ pé ìbẹ̀rù yìí ọkàn yóò kún pé nǹkan yìí ni tí n bá fi lè ṣe tó fẹ́ yóò fi àjẹ́ mi. Ìbẹ̀rù pé yóò kó ìyẹpẹrẹ sínú, èèyàn ó yẹpẹrẹ fún ẹni téèyàn ń bẹ̀rù yẹn. Allah subhanahu wa ta'ala nìkan la máa ń bẹ̀rù lójú pọ́nà yìí. Kò túmọ̀ sí pé a gbọ́dọ̀ bẹ̀rù ejò, a gbọ́dọ̀ bẹ̀rù kìnìún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí ò túmọ̀ sí. Torí pé bẹ̀rù eléyìí ìbẹ̀rù natural fear iná ilé yẹn. Ìbẹ̀rù tó yẹ pé àdámọ́ iná ni. Ó ti wà nínú àdámọ́ ọmọ ènìyàn pé a máa bẹ̀rù nǹkan olóró, nǹkan tí é pé kì í ṣe àwọn ìtajọ́ ń gbé bí olóńgbò lápèjúwe. So àwọn nǹkan tó bá ti yàtọ̀ sáwọn eléyìí kò sí ni ẹ máa bẹ̀rù ẹ̀ náà, ẹ máa bẹ̀rù ẹni. So irú eléyìí kọ́ ni wọ́n ń sọ pé ìbẹ̀rù, ẹ máa bẹ̀rù nǹkan pẹ̀lú pé ẹ̀ ń yẹpẹrẹ ara èèyàn fún nǹkan yẹn, ẹ̀ ń tẹríba fún nǹkan yẹn. Allah subhanahu wa ta'ala nìkan la máa ń bẹ̀rù lọ́nà báyìí. Ẹni tó bá ti wá ń bẹ̀rù nǹkan míì tó yàtọ̀ sí Allah lọ́nà yìí, sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ó ti ń gbé ìjọsìn Allah ó ti ń gbé fẹ́ lómi tó yàtọ̀ sí nìyẹn. Allah subhanahu wa ta'ala ni wala takhafuhum wa khafuni in kuntum mu'minin. Ẹ má bẹ̀rù wọn, àwọn èèyàn, ẹ má bẹ̀rù àwọn shaitan, àwọn ẹmẹ̀wà shaitan, àwọn ọmọ ogun shaitan, ẹ má bẹ̀rù wọn. Wa khafuni, èmi ní kẹ́ bẹ̀rù. In kuntum mu'minin, ẹ bá jẹ́ mu'min lódodo tó tọ́. Ma'a raja'i, bákan náà ìrẹ́ kan kí ẹ máa ṣàgbéǹlé pé mo ń ra kan nǹkan báyìí, mo ń ra kan nǹkan báyìí pé nǹkan báyìí ó ṣẹlẹ̀
nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí mi. So yóò máa ran kan pé inshallah máa wà aljanna, inshallah mi ní wọná. So eléyìí ar-raja yìí náà nìyẹn. Allah subhanahu wa ta'ala nìkan lèyàn máa ń ṣe kíni, lèyàn máa ń ran kan. Allah subhanahu wa ta'ala lèyàn máa ń ran kan. Òun nìkan lèyàn máa ń ní ar-raja. Òun nìkan lèyàn máa ń ran kan nǹkan lọ́dọ̀ rẹ̀. Gbogbo nǹkan tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala a kì í ran kan nǹkan kan lọ́dọ̀ wọn. Allah subhanahu wa ta'ala òun nìkan ni a máa ń bá lò ní ọ̀nà báyìí. Èèyàn máa ran kan oore tó wà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹ̀san rẹ̀. Èèyàn sì máa jìnnà sí àwọn tó jẹ́ haram, àwọn tí Allah subhanahu wa ta'ala tó ṣe léèwọ̀, lẹ́ni tí ó máa bẹ̀rù ìyà eléyìí tí ó wà ní ọ̀dọ̀ rẹ̀. Èèyàn sì máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀. لين إنه يسوني نمبر 19 ثاني وبالربوبية قسم آخر بأنه للخلق رب فاطر. so قسم ملاك جنا ويكون إجاسي إنه يكون توحيد أوني الربوبية وللي تنقني الربوبية. so سيني بأنه للخلق رب فاطر ونكاني بابا wípé Allah subhanahu wa ta'ala òun ni ọba tí ó dá wa, òun lọba tí ó ṣẹ̀dá wa. So eléyìí òun ni túmọ̀ ar-rububiyyah, òun ni túmọ̀ ar-rububiyyah. Ká fi rinlẹ̀ wípé Allah subhanahu wa ta'ala òun ni ọba tí ó dá wa, tí ó ń pèsè ìjẹmu fún wa, tí ó ń pèsè gbogbo nǹkan tí a ń bùkátà sí, tó ń pèsè fún wa. Òun lọba tó ń rè wá láti kékeré tó fi débi tí tàfi débi tí adé yìí. A gbọ́dọ̀ nígbàgbọ́ sí báyìí. Òun lọba tí ó ń sọ òjò kalẹ̀ fún wa, òun lọba tó ń pèsè ìjẹmu fún wa. Gbogbo àwọn eléyìí nínú àwọn ar-rububiyyah yìí náà, nínú àwọn iṣẹ́ Allah subhanahu wa ta'ala. Tawhid ìtumọ̀ rẹ̀ wọ́n ní pé ká fi rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala àwọn nǹkan tó yẹ pé òun nìkan ló máa ń ṣe, ẹnìkan kò kí ń bá ṣe. Ká sọ òjò kalẹ̀, ká pèsè ọmọ fún yàn, a kì í wá ọmọ lọ sí ọ̀dọ̀ ẹni tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. Allah nìkan òun ló máa ń fún yàn lọ́mọ, òun ló sì máa ń gba tó bá fún yàn. Òun ni Olúwa wa, òun ni ẹni tó ní kápá lórí wa, òun ló ń darí gbogbo àlámọ̀rí wa. Òun ni Rabbul Alamin, òun ni olùrè gbogbo àgbáńláyé. Bí eléyìí bó ṣe rí náà ni eléyìí. Lẹ́yìn náà ẹsẹ̀ orin 20 tí ṣe number 20. Afáàní wathalithu al-asma'u was-sifatu sabiluhu at-tanzihu wal-ithbatu. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìpín tawhid òun ni al-asma'u was-sifat, àwọn orúkọ àti àwọn ìròyìn. Tawhid al-asma'i was-sifat òun ni ká fi rinlẹ̀, ká fi àwọn orúkọ Allah subhanahu wa ta'ala ká fi rinlẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú al-Qur'an àti sunna nabi sallallahu alaihi wasallam. Bákan náà àwọn ìròyìn Allah subhanahu wa ta'ala ká fi rinlẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú al-Qur'an àti nínú sunna nabi sallallahu alaihi wa alihi wasallam. láì ní máa ṣe takyif, láì ní máa ṣe takyif àti tashbih àti ta'wil àti ta'til. A máa fi àwọn nǹkan yìí rinlẹ̀, a ní máa fi jọ ti àwọn ẹ̀dá, a ní máa sọ pé báyìí lórí, ká máa mú ọ̀nà kan tó rí, ká máa mú wá pé ìròyìn Allah subhanahu wa ta'ala ó rí báyìí àbò rí báyìí, a ní máa ṣe bẹ́ẹ̀. A sì ní máa fi jọ ta àwọn ẹ̀dá rẹ̀, a sì ní máa yí ìtumọ̀ rẹ̀. Ká gbọ́ pé Allah subhanahu wa ta'ala sọ pé òun ṣe istiwa, ká máa sọ pé istila iná ló kọ ní ìtumọ̀ rẹ̀. Allah sọ istawa, ká wá sọ di istawla, a ní máa ṣe bẹ́ẹ̀. Eléyìí nínú pé a nígbàgbọ́ sí al-asma wa sifat iná lélẹ̀ tawhidi, nínú pé a nígbàgbọ́ sí lélẹ̀ wà. A fi rinlẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe rí, gẹ́gẹ́ bó ṣe wà, gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala bí ó ṣe sọ fún wa, a ní máa fi jọ táwọn ẹ̀dá rẹ̀. Sọ wá rí pé Allah subhanahu wa ta'ala ó ní pàápàá bó ṣe rí, ó ní that. Gbogbo alamọ̀ kí Allah subhanahu wa ta'ala ó ń bẹ, àwa náà sì ni àwa náà ń bẹ. So kò wá túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala bó ṣe ń bẹ yẹn ó ti wá dàbí àwa,
àbí ká sọ pé tá bá ti sọ pé Allah subhanahu wa ta'ala ń bẹ ó túmọ̀ sí pé a ti fi ń ju àwọn ẹ̀dá rẹ̀ náà nìyẹn torí pé àwọn ẹ̀dá náà máa ń bẹ wọ́n máa ń exist a rí pé kò rí bẹ́ẹ̀. So bákan náà Allah subhanahu wa ta'ala ó ní haya ó ní ẹ̀mí ó ń ṣẹ̀mí àwọn ẹ̀dá àwọn náà ń ṣẹ̀mí a ní sọ pé nítorí pé Allah subhanahu wa ta'ala ń ṣẹ̀mí àbí nítorí pé àwọn ẹ̀dá ń ṣẹ̀mí a ní fi ìṣẹ̀mí a ní fi rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala a ní sọ bẹ́ẹ̀ sọ bí eléyìí bó ṣe rí náà àti àwọn ìròyìn míì gẹ́gẹ́ bí ìmà Allah subhanahu wa ta'ala ọ̀bọ̀ onímímà ni tó nímà àwọn ẹ̀dá náà arínú àwọn tó máa ń nímà ara wọn olùmọ̀ so ṣùgbọ́n ìmọ̀ ó yàtọ̀ sí ìmọ̀ ẹ̀mí ó yàtọ̀ sí ẹ̀mí pàápàá ó yàtọ̀ sí pàápàá ìmọ̀ Allah subhanahu wa ta'ala ìmọ̀ tó kárí gbogbo nǹkan iná ni ó nímọ̀ ọ̀rọ̀ kiri ká gbogbo nǹkan pátápátá ṣùgbọ́n ìmọ̀ tiwa ìntàmà ó wà nǹkan tó fún iná ni tí ó pọ̀ díẹ̀ iná la mọ̀ wa ma utitum min al-ilmi illa qalila Allahu ní òun ò fún wa nínú mọ̀ bí kìí ṣe kékeré bákan náà ìmọ̀ tiwa àìmọ̀ kan ti ṣíwájú rẹ̀ àìnímọ̀ náà ni ó yìí tún gbẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n mọ́ Allah subhanahu wa ta'ala ìmọ̀ kan tẹ́ pé àìmọ̀ kan ò bẹ̀rẹ̀ rẹ̀ so gbogbo àwọn ìròyìn yìí Allah subhanahu wa ta'ala àwọn ìròyìn rẹ̀ ó yàtọ̀ sí tàwọn ẹ̀dá rẹ̀ ní àwọn ìyàtọ̀ tó pọ̀ inú ẹ̀nà ilé ìmọ̀ tiwa àìmọ̀ kan ti bẹ̀rẹ̀ rẹ̀ ìmọ̀ Allah subhanahu wa ta'ala àìmọ̀ kan ò bẹ̀rẹ̀ rẹ̀ àìmọ̀ kan kò bẹ̀rẹ̀ ìmọ̀ ti Allah subhanahu wa ta'ala lóun tá ń gbìyànjú láì sọ ni pé a bá ń fi ìròyìn rẹ̀ fún Allah subhanahu wa ta'ala ká má máa gbọ́ yé pé irú nǹkan tá a fi ń rìn lẹ̀ fún yẹn iná ló rìn lẹ̀ fún àwọn ẹ̀dá rárá kì í ṣe kankana orúkọ wọn lè papọ̀ ṣùgbọ́n pàápàá àwọn reality wọn kò papọ̀ rárá afọwọ́ ní sabiluhu tanzihu wal ithbatu tó sabilu rẹ̀ ọ̀nà tá a máa ń gbà fi ìròyìn rẹ̀ lẹ̀ fún Allah subhanahu wa ta'ala wọn ni at-tanzih a ṣe nafiyu àwọn nǹkan kan kúrò fún Allah subhanahu wa ta'ala bí Allahu a mú gbogbo àwọn ìròyìn àdínkù ìròyìn àlébù a mú kúrò fún bí kí ẹ máa sùn ká máa jẹun Allah subhanahu wa ta'ala ó má kúrò bí gbogbo àwọn ìròyìn báyìí wal ithbat a ṣe kíni a fi ìròyìn àtúnfẹ́rin lẹ̀ fún àrí Allah subhanahu wa ta'ala laysa kamithlihi shay at-tanzihu nìyẹn kò sí nǹkan kan tó dàbí òun ó ṣe nafiyu pé nǹkan kan jọ òun kò sí nǹkan kan tó dàbí òun wa huwa as-sami'ul basir ó wá ṣe ithbat ó ní pé òun ti pé kò sí nǹkan kan tó dàbí òun yẹn òun náà wá ní ọba as-sami' olùgbọ́ al-basir olùrí kí ẹ bá ṣe mọ̀ pé àwọn ẹ̀dá náà sami' làwọn náà ń gbọ́ ṣùgbọ́n sam'u tiwa ó ní haddu ó ní gbèdéke tí èèyàn mẹ́ta bá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà fún yàn nísìnyí ó lè jẹ́ pé ẹnìkan lèyàn ó rí gbọ́ in tó ń sọ ẹnìkan péré ó lè jẹ́ pé ẹnìkan péré lèyàn ó dáǹfà láti dé nǹkan tó ń sọ pé ìntẹ́ni yìí sọ nìyí tàbí pé tí gbogbo ẹ bá tiẹ̀ pàdé èèyàn ní padà ṣàǹfààní nǹkan kan nínú ogun tí wọ́n bá ń sọ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala gbogbo ohun pátá iná lóyìn gbígbọ́ tiẹ̀ iná ló rọ kiri ká sáré pé ìròyìn kò papọ̀ orúkọ kan papọ̀ ṣùgbọ́n ìròyìn yẹn gangan kò papọ̀ rárá tọ̀ kò papọ̀ bẹ́ẹ̀ náà ni al-basir náà faja'alnahu sami'an basira Allah subhanahu wa ta'ala sọ pé òun ṣe wá ní sami' àti basir òun ṣe wá lólùgbọ́ òun ṣe wá lólùrí ṣùgbọ́n rírí wa nǹkan tó ní gbèdéke ni ṣùgbọ́n rírí ti Allah subhanahu wa ta'ala rírí kan tẹ́ pé ọ̀rọ̀ kiri ká gbogbo ntí rírí máa ń dé bá gbogbo pátá iná ni Allah subhanahu wa ta'ala rẹ̀ èmi nísìnyí inú yàrá iná mo wà báyìí in tó wà ní iwájú mi lẹ́yìn ògiri tó wà wájú mi mi ń rí in tó wà lẹ́yìn mi lẹ́yìn tírà mi ń rí ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala rírí tí ọ̀rọ̀ kiri ká gbogbo nǹkan iná ni so eléyìí ni al-ithbat bá ṣe máa ń fi ìròyìn rẹ̀ fún Allah subhanahu wa ta'ala iná ni eléyìí láì ní fi jọ kankan nínú àwọn ìròyìn àwọn ẹ̀dá rẹ̀ ẹsẹ̀ wọn ilé tó tẹ̀lé tó jẹ́ ti 21 afáàní fallahu fawqa arshihi qad istawa wa wajhuhu fi jannatil khuldi yura nínú al-asma wa sifat wọn kí a tó fẹ́ràn lẹ́kí Allah subhanahu wa ta'ala ó ṣe istiwa sí òkè al-arshu rẹ̀ ogun wa
ní sórí òkè al-arshu rẹ̀ nínú àwọn ìròyìn tó rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú al-Qur'an àti sunna àti ijma' apẹnupọ̀ àwọn mùsùlùmí àwọn olùmọ̀ ẹ̀sìn òun náà ni sífàtù al-istiwa'i 'ala al-arsh ìròyìn gígùn wà lórí al-arsh Allah subhanahu wa ta'ala wà lórí al-arshu rẹ̀ ìtumọ̀ al-istiwa' òun náà ni al-'uluw gíga sókè Allah subhanahu wa ta'ala ó ga sókè àga ọlá rẹ̀ lókè gbogbo àwọn ẹ̀dá rẹ̀ pátápátá torí ẹ̀ la fi máa ń sọ nígbà tá a bá forí kanlẹ̀ lórí ìrun pé subhana rabbiyal a'la àti pé ilẹ̀ láwà ṣùgbọ́n ọkàn wa òkè ló wà subhana rabbiyal a'la mímọ́ ni fún Olúwa ẹlẹ́dàá mi al-a'la ọba tí ó ga jù nínú Qur'an náà sabbih isma rabbikal a'la ṣe àfọ̀mọ́ mímọ́ ni fún orúkọ Olúwa ẹlẹ́dàá rẹ̀ al-a'la ọba tó ga jù ọba tí ó ga jù Allahu ó ga ní pàápàá ó ga ní ròyìn ó sì ga ní ipò ó ga ní pàápàá rẹ̀ Allah subhanahu wa ta'ala fúnra láàrẹ̀ òkè al-arshu rẹ̀ ló wà ó tún wá ga ní ipò kò sẹ́nìkan tó ga tó Allah subhanahu wa ta'ala ní ipò kò sẹ́nìkan tó ga tó ní ọlá afáwání wa wajhuhu fi jannatil khuldi yura bákan náà nínú àwọn ìròyìn nínú àwọn nǹkan tó tún rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala òun ni pé a rí ojú rẹ̀ ní Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala ó ṣàdéhùn wípé àwọn èèyàn wọn a máa jẹ̀gbádùn nínú aljanna pẹ̀lú rírí ojú rẹ̀ Allahu la yukhlifu al-mi'ad Allah sì ní kí í yapa àdéhùn tó bá ṣe yóò mú ṣẹ náà so inú àdéhùn tó wá ṣe ni pé a rí ojú òun ní al-qiyamah kalla innahum 'an rabbihim yawma idhin lamahjubun Allah sọ náà kèfèrí pé inú ìyà tí ó jẹ àwọn kèfèrí ni pé wọ́n ń jẹ́ kí wọ́n rí Allah subhanahu wa ta'ala Imam Shafi'i rahimahullah ní pé tó bá jẹ́ pé ìyà tí ó jẹ àwọn kèfèrí ni pé wọ́n ní rí Allah subhanahu wa ta'ala ó túnmọ̀ sí pé dẹ̀ra táwọn mùmínì ó rí wọ́n ní pé kíni wọ́n á rí Allah subhanahu wa ta'ala wujuhun yawma idhin nadira Allah ní àwọn ojú kan tó bá jẹ́ ọjọ́ al-qiyamah ẹ̀rí tí wọ́n tutù tí wọ́n rẹwà dáadáa kí ni ìdí tó fà Allah ní ila rabbiha nadira torí pé àwọn ojú yẹn wọ́n wu Allah subhanahu wa ta'ala nínú aljanna torí ẹ̀ ni wọ́n fi rẹwà ni wọ́n fi tutù báyìí so nítorí ilẹ̀ òun náà ni pé a rí Allah subhanahu wa ta'ala bákan náà wà nù hadithuna innakum satarawna rabbakum kama tarawna al-qamara laylata al-badr la tadammuna fi ru'yatihi wa la tudammuna fi ru'yatihi Ànábì ní sallallahu alaihi wasallam pé dájúdájú ẹ rí Allah subhanahu wa ta'ala ní al-qiyamah o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń rí òṣùpá ọjọ́ kẹrìnlá òṣùpá yẹn tí ó yọ sókè tí ó full tí pé la tudammuna fi ru'yatihi ẹni máa fúnra yín ẹni máa sọ pé jẹ́ kí n rí everybody ibi tó bá wà náà ni ó ti máa rí òṣùpá yẹn bẹ́ẹ̀ náà láṣẹ máa rí Allah subhanahu wa ta'ala ibi tó ń kálukú wá bá wà nínú aljanna kí Allah subhanahu wa ta'ala kó ṣe wá ní ọmọ aljanna bẹ́ẹ̀ láti máa wo Allah subhanahu wa ta'ala ránṣẹ́ báyìí gbogbo ó sì máa rí bá a ṣe pọ̀ tó ẹnìkan kan ò ní máa dí ẹnìkan kí Allah subhanahu wa ta'ala kó ṣe nírọ̀rùn fún wa láti rí ojú rẹ̀ nínú aljanna ẹsẹ̀ orin eléyìí tó jẹ́ nọ́mbà 22 àfáàní fi thuluthi al-layli al-akhiri yanzilu tu'ti yadahu karaman man yas'alu ní thuluthi al-layli al-akhir ní ìdá kan nù dá mẹ́ta òru tàbá dá òru sí mẹ́ta láti àsìkò maghrib tí oòrùn ti wọ̀ bí a 6 lápẹjọ àbí 6:30 àbí 7 káwá dá tí ó fi di àsìkò alfajari bóyá 5:30 lápẹjọ ní alfajari máa ń yọ so 6:30 to 5:30 tàbá calculate ẹ̀ káwá divided by 3 last part yẹn tó jẹ́ 1/3 tó last yẹn àsìkò yìí Allah subhanahu wa ta'ala yanzilu a máa sọ̀kalẹ̀ tu'ti yadahu karaman man yas'alu yóò máa fi ọwọ́ rẹ̀ fún ẹni tó bá ń bi ní nǹkan tó bá ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ yóò máa fún òǹtọ̀hún ní nǹkan tó bá ń tọrọ so anabi sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadith pé yanzilu rabbuna ila sama'i dunya
في الثلث الليل الآخر Olúwa Ẹlẹ́dàá wa máa sọ̀kalẹ̀ sí sánmà ilé ayé ní ìdá kan tó gbẹ̀yìn nínú ìdá mẹ́ta òru. Yóò máa sọ pé ala man yas'aluni fa ujiba man yad'uni fa ujiba wa man yas'aluni fa u'tiya aw kama qala. Allah máa sọ yóò sọ̀kalẹ̀ sí sánmà ilé ayé yóò máa sọ pé kíni ta ni ó pè mí kí n dá lóhùn, ta ni ó tọrọ nǹkan lọ́wọ́ mi kí n fún. جاب شأنه المنظومة الحائية وقل ينزل الجبار في كل ليلة بلا كيف جل الواحد المتمدح إلى طبق الدنيا يمن بفضله فتفرج أبواب السماء وتفتح يقول ألا مستغفر يلقى غافرا ومستمنح خيرا ورزقا فأمنح. Tentunya suka itu insyaallah taala. Ini tu'ti yadahu karaman man yas'alu. So yóò máa fi ọwọ́ rẹ̀ yóò máa fi fún ẹni tó bá ń ṣe kíni tó bá ń tọrọ. So eléyìí náà tó rí pé ìròyìn ọwọ́ inú àwọn ìròyìn tó rẹ̀ fún Allah subhanahu wa ta'ala òun náà ni ọwọ́ méjì. Qalat al-yahudu yadullahi maghlula. Àwọn Yahud àwọn Jews wọ́n sọ pé ọwọ́ Allah subhanahu wa ta'ala fún pínpín. Allah subhanahu wa ta'ala àwọn ni Allah wa dáwọn lóhun pé bal yadahu mabsutatani wọ́n ní kò rí bẹ́ẹ̀ o ọwọ́ òun mabsutatani òun tẹ́ kalẹ̀ báyìí ni yunfiqu kayfa yasha pé ó fi ń tọrẹ ó ń fi ọwọ́ rẹ̀ ó fi ń tọrẹ ó ṣe wù. So yadullahi yadani karimatan lillahi yadani karimatan. Allah subhanahu wa ta'ala ó ní ọwọ́ méjì tó jẹ́ ọwọ́ alápọ̀nlé tó fi máa ń tọrẹ tó fi máa ń fún àwọn ẹrú rẹ̀ ní nǹkan tí wọ́n bá ń fẹ́. Eléyìí tó tẹ̀lé tó jẹ́ nọ́mbà 23 àfáàní kalamuhu al-Qur'anu min sifatihi ka ilmihi wa sam'ihi hayatihi. Ọ̀rọ̀ Allahu ni al-Qur'an nínú àwọn ìròyìn rẹ̀ sí ní ọ̀rọ̀ rẹ̀ wà nínú àwọn ìròyìn Allahu subhanahu wa ta'ala tambukata láti fẹ́nilẹ̀ òun náà ni kíni òun náà ni al-kalam sifatul kalam ìròyìn ọ̀rọ̀ wípé Allah subhanahu wa ta'ala yatakallamu mata sha'a. Allahu a máa sọ̀rọ̀ nígbàkígbà tó bá wù. Nínú ọ̀rọ̀ rẹ̀ náà wá ní al-Qur'an a máa rí bẹ́ pé qala Allah subhanahu wa ta'ala sọ. Torí pé al-Qur'an ni Allah subhanahu wa ta'ala ló sọ lọ́rọ̀ ó sọ fún Jibril. Malaika Jibril ó wá mú fún Nabi sallallahu alayhi wa alihi wa sallam ó káà fún Ànábì gẹ́bà Allah subhanahu wa ta'ala bóyá káà fún. So bí al-Qur'an bó ṣe rí náà lè kí pé bóyá màláíkà máa ń lọ mú nínú ìwé kan tí wọ́n ti kọ kalẹ̀ nínú Allahul Mahfuz yóò wá fún Ànábì rárá àbí pé wọ́n wá ń sọ kalẹ̀ sínú gbáyà Ànábì kì í ṣe bẹ́ẹ̀. So wọ́n máa ń ká fún Ànábì sallallahu alayhi wa sallam iná torí ẹni Allah subhanahu wa ta'ala sọ pé فإذا قرأناه فاتبع قرآنه. Tabati ń ká fún ẹ máa kà tẹ̀lé wa. So wọ́n ká fún yín náà ni wọ́n ká fún Ànábì sallallahu alaihi wasallam ni ìkún wọn kàn wá mú wá wọn kàn wá jù sínú gbáyà rẹ̀ pé kalamun nafsani àbí nǹkankan kì í ṣe bó ṣe rí náà ilé. Al-Qur'an kalamullahi náà. So Allah subhanahu wa ta'ala ó ń pè àwọn ẹ̀dá rẹ̀. Allah nínú al-Qur'an sọ pé ya Musa mo pè rẹ Musa annida ò nínú èdè Lárúbáwá annida tó wọ́n sọ pé annida yakunu bi harfin wa sawt ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ohùn téèyàn ó gbọ́ àti àwọn gbólóhùn àwọn ọ̀rọ̀ Musa mim waw sin alif al-maqsura. So bí al-Qur'an bó ṣe náà rí Allah subhanahu wa ta'ala máa sọ̀rọ̀ ìròyìn ọ̀rọ̀ ìròyìn tó rìnlẹ̀ fún Allah subhanahu wa ta'ala nínú ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala òun wá ní al-Qur'an nínú ìròyìn rẹ̀ inú ọ̀rọ̀ rẹ̀ rádá òun ní al-Qur'an kì í ṣe pé ọ̀rọ̀ Allah nìkan ní al-Qur'an ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ òun ní al-Qur'an. Allah subhanahu wa ta'ala máa sọ̀rọ̀ ìròyìn tó ti wà pẹ̀lú rẹ̀ tipẹ́tipẹ́ ni. صفة الذات ناني صفة الكلام
bákan náà sifatul fi'li náà sifatul dhat òun ni pé ìròyìn tó wà pẹ̀lú rẹ̀ láti tipẹ́tipẹ́ náà azalan ó sì tún wà pẹ̀lú rẹ̀ abadan yóò máa wà pẹ̀lú rẹ̀ títí ayérayé náà kò kí n fi Allah subhanahu wa ta'ala lẹ́ nígbà kọ̀ọ̀kan ṣùgbọ́n sífà yìí wá ní Allah subhanahu wa ta'ala àwa máa ṣe kíni tatajaddadu ahaduhu Allah subhanahu wa ta'ala máa sọ̀rọ̀ láwọn àsìkò tó bá wù so inú ọ̀rọ̀ ní al-Qur'an inú ọ̀rọ̀ ní kó bá wọn anábì rẹ̀ sọ̀rọ̀ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kalamuhu al-Qur'anu min sifatihi ọ̀rọ̀ rẹ̀ òun ni al-Qur'an nínú àwọn òròyìn rẹ̀ sí ni ka ilmihi gẹ́bí máa rẹ̀ náà ni nínú òròyìn Allah ni máa rẹ̀ wa sam'ihi gbígbọ́ rẹ̀ àti sọ ọ̀rọ̀ nípa rẹ̀ lẹ́ẹ̀kan so inú àwọn ìròyìn rẹ̀ ni hayatihi ìsẹ̀mí rẹ̀ so Allah subhanahu wa ta'ala ọba tó ń sẹ̀mí ni inú àwọn ìròyìn rẹ̀ náà ni sifatul haya àti àwọn ìròyìn míì náà tó kó wá nínú al-Qur'an àti sunnah nabi sallallahu alayhi wa ala alihi wa sallam lẹ́yìn náà ẹsẹ̀ orin tó wá gbẹ̀yìn báàbù aqsami tawhid ẹsẹ̀ orin number 24 okay second to the last ni afáàní wa kullu wasfin jaa fi al-Qur'ani gbogbo ìròyìn tó bá ti wá nínú al-Qur'an pé ìròyìn Allah subhanahu wa ta'ala iná ilé aw sahha an nabiyyihi al-adnani abúti ẹ̀rin ilẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa alihi wa sallam ọ̀nà méjì tí ìròyìn Allah máa ń gbà wá iná ilé kò kí ń gbà ọ̀nà míì wá mímọ́ kó wá nínú al-Qur'an tí Allah subhanahu wa ta'ala sọ pé òun ní ìròyìn báyìí tàbí kó wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam tó bá ti wá kí ni àkídà wa kí láti sọ́kàn wa lórí àwọn ìròyìn yìí nuthbitu ma'nahu bighayri kayfi a fi ìròyìn wọn yẹn ẹsẹ̀ orin number 2050 ni a fi ìròyìn wọn a fi ìtumọ̀ wọn a fi rinlẹ̀ bighayri kayfin láì ní máa sọ pé bó ṣe rí lélẹ̀ ìtumọ̀ tá gbọ́n bẹ̀ a fi rinlẹ̀ a ní máa kàyáfà rẹ̀ a ní máa ṣe tẹ̀kífù rẹ̀ a ní máa sọ pé orí báyìí wa ghayri ta'tilin wa ghayri zayfi a sì ní máa nàfà a ní máa ṣe náfíù rẹ̀ wọ́n sọ pé Allah subhanahu wa ta'ala kò ní ròyìn báyìí a gbọ́dọ̀ fi rinlẹ̀ a yìí ni tó bá sọ pé òun ní ìkẹ́ a sọ pé ìkẹ́ yẹn kìí ṣe ìkẹ́ nǹkan mi ló gbà lérò so a gbọ́dọ̀ máa ṣe báyìí Allah subhanahu wa ta'ala sọ pé òun máa ń nífẹ̀ẹ́ sí àwọn ẹrú òun kan a sọ pé ìfẹ́ yẹn kìí ṣe ìfẹ́ gangan ọ̀tọ̀ ni nǹkan tó túmọ̀ sí a ní máa ṣe báyìí a gbọ́dọ̀ fi túmọ̀ rẹ̀ tá ń gbọ́yé ń bẹ̀ a gbọ́dọ̀ fi rinlẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá a ní máa yí a ní máa tako bí ilé ìbò ṣe rí náà ilé báàbù aqsami at-tawhid òun ni ilé adúrà bi'idhnillahi al-wahid al-qahhar wallahu ta'ala al-musta'anu alayhi at-tuklan wala hawla wala quwwata illa billah wa huwa hasbuna wa ni'mal wakil subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk